ni àwọn máa wà. Ọkùnrin wa padà wá níyàwó míì tí ó wá níhun níṣe ni òun sọ pé òun ò lè máa ṣe ìtọ́jú àwọn ọmọ ọkùnrin méjèèjì tí ọkùnrin ti ní, wípé ǹjẹ́ irúfẹ́ ẹni tí obìnrin yìí sọ tó jẹ́ ìyàwó tuntun yìí ǹjẹ́ ó dàbí, àti pé ọwọ́ wo làwọn lè fi jẹ́ lábẹ́ ṣẹ̀ríà ẹ̀sìn Islam. Ó jẹ́ alákọ̀ọ́kọ́. Ìbéèrè kejì, wọ́n ní ọkọ tí ń sọ wípé ìyàwó òun ó ń ṣe zìnà, onízìnà ni, débi wípé àwọn kan gbé sí létí pé àwọn rí ìyàwó rẹ̀ nílé ìtura hòtẹ́ẹ̀lì kan pẹ̀lú ọkùnrin míì, tí obìnrin sì ń sọ pé òun búra pé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀, òun kì í ṣe onírìnkùnrin, òun ò sì rin irúfẹ́ ìrìn bẹ́ẹ̀ rí, ṣùgbọ́n tó jẹ́ pé ọkọ ọ́sà sọ pé òun gba nǹkan tí àwọn èèyàn tí wọ́n gbé sí òun létí òun, pé débi pé nínú ilé báyìí kò sí ayọ̀ àbí ìdùnnú kankan tí ó tiẹ̀ ń jẹyọ ní àárín àwọn nínú ilé báyìí. Wípé ẹ dákun, báwo ni àwọn ṣe lè yanjú irú ọ̀rọ̀ yìí? Eléyìí ó jẹ́ ìbéèrè ẹlẹ́kejì. Ẹlẹ́kẹta, wọ́n ní ìgbà wo lèèyàn lè ṣàlùwàládà, ẹ̀ẹ̀mélòó lèèyàn lè ṣe àlùwàládà fún ẹni tó já sí pé iṣó máa ń yọ lẹ́nu ní ọ̀pọ̀lọpọ̀ gbà lẹ́ẹ̀mẹwàá? Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹni tó níyàwó tí ìkọ̀sílẹ̀ ti wáyé láàrin rẹ̀ pẹ̀lú ìyàwó tó wá jẹ́ pé ọ̀dọ̀ ọkùnrin làwọn ọmọ yìí wà, tó wá jẹ́ pé ìyàwó mi tí ọkùnrin ní ó lóun ò lè máa kómí èèyàn kó òun tún máa kómí aràn, òun ò lè máa bá tọ́jú ọmọ tí ìyàwó mi bí fún. Nítorí dájú òun náà ní pé irú ìyàwó tuntun míì tó fẹ́ wọn kì í ṣe obìnrin rere, torí tó bá jẹ́ obìnrin rere ni ó ní ẹ̀mí àti wá ìdùnnú fún ọkọ rẹ̀. Ìdùnnú wo ló tó kó jẹ́ pé ìyàwó tá a ní ó ń bá ní mójútó àwọn ọmọ tá a ti bí lára obìnrin míì, torí pé tí ìwọ ọba bá mójútó ńṣe lọ́nkàn sọ fún ọkùnrin pé kó dọ́mọ padà fún ìyá tó bí àwọn ọmọ yìí fún. A sì ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ pé nígbà tí ìkọ̀sílẹ̀ bá ṣẹlẹ̀, nítorí dájú náà ní kó ọmọ kó wà lọ́dọ̀ ọkùnrin, nítorí pé òun lè lámòjútó tó péye àti ìtọ́jú tó yẹ fún àwọn ọmọ yìí, yóò sì lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kòrókò. Àbí bò láti wí, ṣé kóbìnrin yẹn máa kó àwọn ọmọ ọlọ́mọ lọ sí ilé ọkọ míì ni? Báwo ló ti ṣe fẹ́ kí ọkùnrin míì kó ṣe pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ? Kí ọmọ wà lọ́dọ̀ ìyá wọn, kí ìyá ó kó ọmọ lọ máa fi gbé pẹ̀lú ọkọ míì tó bá ní, ó burú bàjẹ́ ju kó jẹ́ pé ọ̀dọ̀ bàbá tí obìnrin bímọ fún làwọn ọmọ wà, ìyàwó míì tó wá ní kó máa bá tọ́jú ẹ̀. Torí de eléyìí ó tún èrò rẹ̀ pa, ó sì jẹ́ ẹni tó lẹ́mìí àti ṣe dáadáa sọ́kọ rẹ̀, torí dáadáa tí wọn náà bá ṣe yóò bí dáadáa fún wọn náà. Kó wá sọ pé ìwọ lè máa bá mójútó ọmọ, báwo ni ó ti ṣe rí lọ́dọ̀ tiẹ̀ náà nígbà tó bá jẹ́ pé ọkọ rẹ̀ òun náà ní ń hóṣẹ́ sáwọn ọmọ lórí tí ń wẹ̀ wọ́n láàárọ̀, òun náà lọ bọ́ sídìí àrò tí ń dáná oúnjẹ fáwọn ọmọ, òun náà lẹni tí ń bá wọn tẹ́ ibùsùn, òun ní ń bá wọn fọṣọ wọn. Irú ìyàwó wo ni kí wọ́n pè wọ́n? Wọ́n náà mú kan láàrin ìyàwó rere àti ìyàwó bú. Ó dájú pé wọn náà rí kan múnú méjèèjì. Ẹ mọ̀ pé kì í ṣe dandan ni kó jẹ́ pé ẹni tó bíyàn ló tọ́yàn, kì í ṣe dandan ni pé ẹni tó bíyàn iná ló tọ́jú èèyàn. Eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ká wá pé kì í ṣe pé kíkọ̀ ọ̀lẹ̀ iná lọ́kọ rẹ̀ kọ ìyàwó àkọ́kọ́, ká pé ìyàwó àkọ́kọ́ ti kú, kí ló bá tún ṣe? Eléyìí túmọ̀ sí pé ní tí àwọn bá ń fẹ́ fórí ara wa ni ká máa fẹ́ fọ́mọlàkejì wa. Ẹnu rẹ̀ ni wọ́n náà wà, kí ló mọ̀ tó lè ṣẹlẹ̀ sí wọn náà? Kí ló mọ̀ tó lè ṣẹlẹ̀ sí ọ́nlé ọkọ? Báwo ló ti ṣe mà tí gbèsè ayé tiẹ̀ náà rí? Tó o bá bímọ tó lu ọ̀kadàrà pé kó lè dúró wo ọmọ rẹ̀, kí ni nǹkan tí o fẹ́ sọ nípa ẹlòmíì tọkọ bá tún fẹ́ tó náà bá hurú wà ń sáwọn ọmọ tiẹ̀ náà?
àwọn ń tàka sórí pé rúurú ò ní jẹ́ tiẹ̀ sọ́ńtì náà mọ̀ pé rúurú ọ̀jẹ̀ tòun àkọọ́lẹ̀ ti síwájú gbogbo nǹkan ẹ ṣe dáadáa lónìí nítorí ọ̀la kẹ́yìn náà lè bá rẹ ní ṣe dáadáa sí i. wọ́n ní ọkọ tó ṣe pé ń fẹ̀sùn àgbèrè tí fi ń kan ìyàwó rẹ̀ látàrí àwọn ìròyìn tí àwọn gbébòrùn gbéfìlà gbé wá fún tó wá ti torí rẹ̀ tó ṣe pé ìbágbépọ̀ àlàáfíà kò wáyé mọ́ láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fúnlẹ̀ mọ́ ìyàwó nínú ilé ìyàwó ọ̀gbádùn mọ́ tó ti pé àwọn ọ̀rọ̀ tọkọ gbọ́ tọkọ gùn léhùn ìgbà tí wọ́n ṣe ìwádìí lọ́dọ̀ ìyàwó fi ìbúra mùsùlùmí ó fi búra ó sì ṣàfihàn pé òun kọ́ bóyá èèyàn jọyàn ìní nǹkan tí wọ́n rí kìí sòun òun kìí ṣe oníranù òun kìí ṣe oníṣekúṣebìnrin ọkọ òun nìkan ló ń ní ohun ọ̀jẹ́ni tí ń yàlè ọkọ sáàní lálágbọn gẹdẹ ní táwọn ẹni tó gbé ọ̀rọ̀ wá báwọn ti sọ ló ń gbà wọlé torí àwọn mọ̀lẹ́kà ni lọ́fà ní fífúnlẹ̀ mọ́ ìyàwó rẹ̀ kí ni nǹkan tí ìyàwó ṣe nǹkan tí ìyàwó ṣe náà ni pé yóò bá ọkọ rẹ̀ sọ òdodo ọ̀rọ̀ láàrin rẹ̀ àti ọkọ rẹ̀ yóò sì fi ọwọ́ búra fún lórí òdodo pé òun kìí so níranù tó bá jẹ́ pé kìí so níranù lóòótọ́ tó bá ṣe gbogbo eléyìí tí ọba wa wúlò gbà náà ni ó pàkíyèsí àwọn òbí ọkọ torí pé ọ̀rọ̀ tọkọ gbọ́ tó gùn léyìí ṣé ọkọ ò fura mọ̀ pé ń bẹ nínú àwọn èèyàn àwọn tó yẹ pé ìdùnnú tiwọn ní káàrin ọkọ àtìyàwó dàrú àwọn tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ fún àṣetán lẹ́yìn náà ó fẹ́ dàbí èdì wọ́n ní àwọn rí ìyàwó rẹ̀ pẹ̀lú ọkùnrin míì ó wá ní kí wọ́n mẹ́rìí wá torí pé tí àbá máa sọ fẹ́ni tó gbé ìròyìn wá bá ní pé mẹ́rìí wá ẹ̀rí máa jẹ́ mi sótó nídà gbogbo tó bá wù kálukú ni wọ́n mọ̀ sọ wọ́n àti mọ̀ pé tó má ti pò fún ọ ó gbé mu ni torí délé ọ̀dọ̀ akábẹ̀rù Allah kí lè rí tẹ ní ṣé nígbà tẹ rí pẹ̀lú ọkùnrin mi ẹ pé ẹ sọ pé ìyá alágbájá ṣé ọkọ rẹ lẹ́jọ́ dúró yìí ni àbí ìwà títa lẹ́jọ́ ń wò tẹ́lì ìwà títa lẹ́jọ́ jáde lóòtẹ́ẹ̀lì ṣé mọ̀ pé eléyìí náà tó lẹ́rìí nígbà tóbìnrin bá ń jiyàn wọ́n sọ fún pé nígbà tá a ka ọ ṣé àbọ̀ sọ̀rọ̀ àbíọ́ àbá àbíọ́ lérè kí ló fi dá wa lóhùn so eléyìí yóò jẹ́rìí máa jẹ́ mi sọ àmọ́ àwọn òpùrọ́ ọba yìí jẹ́ wọ́n ní àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ṣé èèyàn jọyàn èèyàn kì í jọyàn tó fi wá jẹ́ pé òun náà lẹ rí kì í ṣẹlòmíì lẹ rí ntẹ́yìn ò ní jẹ́ gbà ẹ má fi lọ́mọ làkejì ẹ̀yin náà ò ní gbà kí wọ́n pé nǹkan ṣoṣo ń sú ní ìtòsí ìyàwó yín kí ló dé tẹ fẹ́ sùúrù rẹ̀ tẹ fẹ́ sùn sí orí ìyàwó ẹlòmíì tẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ ni ó sì ṣeé ṣe kó jẹ́ pé obìnrin yẹn ó ti ń sòwò ọmọ ń bẹ̀ nígbà tẹ bá wá ṣe tọkọ tí ẹ bá lè dànù sẹ́yìn lẹ́ẹ̀ máa bá tọ́jú ọmọ ni ìbọ̀kàn là ń sọ nísìn ìyàwó tó ti bímọ fọ́kọ tẹ́lẹ̀ ìyàwó míì tí ọkọ fẹ́ ó lòun lè bá tọ́jú ẹ̀ tẹ́yìn bá wá lé ìyàwó ń yàwó ṣé kó ń kó wá bá yín ẹ̀yin ará àdúgbò ẹ̀yin tó ṣe pé gbogbo tí wọn ò pè yín sílẹ̀ máa rí ẹ̀yin tó jẹ́ pé funfun lẹ rí dúdú lẹ́pẹ́ so àwọn dalérú túlétúlé fọ́léfọ́lé fádúgbò torí de lẹ́yìn ìwọ pé kí wọ́n mẹ́rìí wá ó rí i pé wọ́n máa sọ pé ẹ̀yin nírò ẹ̀ ẹ̀yin lẹ́rìí fúnru rẹ̀ padà máa ṣe dáadáa síyàwó rẹ̀ kó o sì máa wò ó aláàánú ni Allah tó bá jẹ́ pé ìyàwó bá ń parọ́ lóòótọ́ wàláhì àṣírí rẹ̀ ó tú kò sí náà ní àṣírí rẹ̀ ó tú ní kò pẹ́ kó jìnnà àmọ́ tó bá jẹ́ pé kò parọ́ àṣírí àwọn ẹni tó fẹ́ dalé rẹ̀ rú náà ó tú nítorí pé Olúwa Ẹlẹ́dàá kì í sọba àká yóò tú àṣírí tiwọn náà ọmọ ìtọ́ wà nídìí ọ̀rọ̀ kedere tó má gba ṣẹ̀tánì láàyè torí kókó sí ní tó dùn má ṣẹ̀tánì bí kẹ́kọ̀ọ́ ìyàwó yín o gbogbo aburú gbogbo àìdá tọ́mọ èèyàn máa ṣe láyé ọ̀sẹ̀ pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kọ̀yàwó ẹ̀ lọ́dọ̀ àṣetán ìwọ ìyàwó náà tó bá wá gba gbogbo yanjú yìí pátápátá gbogbo tó lè ṣe ló ṣe gbogbo àwọn tó lè pèsè ló pèsè ọkọ ìsáyàrí náà ni tó o lè máa gbé bẹ̀ pẹ̀lú pé kó máa fìyà jẹra rẹ̀ nítorí pé àwọn obìnrin tẹ́rí tán gbélé ọkọ àwọn ìdá 8 nínú 10 wọn ò fúnlẹ̀ mọ́ wọn débi pé wọ́n lè sá lójú kí wọ́n ṣẹ́kù ó lè jẹ́ pé wọn ò rí ní tó dùn mọ́ wọn wọn ò rí ní tó fi wọ́n lọ́kàn balẹ̀ o àmọ́ wọn ò fúnlẹ̀ mọ́ wọn débi sá ìní ò jẹ́ kí wọ́n ti sá
tẹ́ni tá à ń bá wa ń kọjú sí bá ń kọ́ pàkọ́ sí ni tẹ́ni tá à ń rẹ́rìn sí tí bá wa ń fajúro ẹni tá à ń ṣe dáadáa sí tọ́yọ kòbókò ẹni tí agbóúnjẹ fún tọ́ta ń pàdánù ẹni tó ṣe pé à ń bá sọ̀rọ̀ láti bíi mítà méjì ọlẹ́nu àrùn ó dájú pé ó ti ń fi wà lé wa ó ti ń fi ó lè ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó bá ń ku 50 ọdún fún ọ tó lò láyé tó sì ku bíi 50 náà fọkọ ṣé eléyìí ọ̀nbẹ́nu ẹni tẹ́ lè jọ gbé títí tẹ́ fi kúrò láyé lálàáfíà ẹnìkan fẹ́ ṣe sábàbí àti rọrùn àrèmabọ̀ fẹ́nìkejì torí ẹ̀ tó bá ti rí pé kò pé ọ wàhálà yìí ti fẹ́ pọ̀ ju ẹ̀mí rẹ lọ kò sí nǹkan tó burú ọ̀bọ̀dànù wọn náà sì wàá ṣọ́ra nítorí pé àwọn èèyàn tẹ́ rí yẹn lóòótọ́ wọ́n máa ń fẹnu parọ́ ní tí ò ṣẹlẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn yìí sábà rírọ́ pa àfikún ẹgbẹ́ ẹni tá parọ́ mọ́ náà òun náà ń ṣe nǹkan tó mú fura dání ìwọ náà ṣọ́ ara rẹ ní tí wọ́n náà ń ṣe tó ọmọ pé ó mú fura dání jáwọ́ ń bẹ̀ yìí ṣe nítorí tíbi tó wà ó torí ibòmíì tó tún padà lọ. Jazakumullahu tí wọ́n béèrè nípa pé ẹni tí iṣó ń dà láàmú tí ọkàn máa sọ ni báwo ni ó ti ṣe tó bá ti sàlù alẹ́ ọkàn ti tó lópin ìgbà tí ìbá ṣe pé jẹkújẹ tó ń jẹ lọ́fà só gbogbo ẹnikẹ́ni tó yẹ pé jẹkújẹ ti ń jẹ ìmúkúmu ti ń mu lọ́fà só. èyí tó wà létí nípa ìjókòó alálùbáríkà ní Hudan wa Bushra ẹ̀ka tìlú Ògbómọ̀ṣọ́ tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bíi idhnillahi ta'ala tí oṣù yìí ó tún wá wáyé ní ọ̀la ọjọ́ sátọ̀dẹ̀ ọjọ́ 19 Muharram 1448 AH ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún máa ṣe dédé ọjọ́ 4 oṣù keje 2026 bàkàtàbíyà ní mọ́ṣáláṣí ńlá Al-Madina Center pápá abẹ́dẹ́ Ògbómọ̀ṣọ́ òun náà ní ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yìí yóò ti máa wáyé lágogo 10 àárọ̀ mọ́ṣáláṣí ńlá Al-Madina Center pápá abẹ́dẹ́ Ògbómọ̀ṣọ́ lágogo 10 àárọ̀ òun náà ní ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa gbéra sọ bí idhnillah àtàbá ń gbọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àtàyègbè ẹ̀ka máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ Allah ṣe rọrùn àdẹ̀jẹ́ kọjọ́ kan nínú sábàbí tí yóò fi fa dáadáa àti rere fún wa láyé àti lọ́jọ́ àgbéǹdàlẹ̀ kíyàmá bí idhnillah ẹ lóko yín o. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Muhammadu Basiru láti rí wọlé dé lógún ọ̀sán. Ìbéèrè yín. Akídọ̀kítì wa. Ọlọ́wọ́ jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Àmín. Ọlọ́wọ́ bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn lágbára lọ. Àmín. Tí èèyàn bá ń kírun lọ, so ó ti wá sálámà, ó ti kírun tó ti sálámà, so ọ wá aṣọ. Ṣé yọ́tọ̀ bẹ́ẹ̀ sí irun mi ni àbí yọ̀lẹ̀ sáwọn lè? Alaikum salam. ọ̀ṣọ́ lẹ́yìn sí sálámù. náà ìpèsè ó tún wá lọ tún àlùwàlá ṣe bẹ̀rẹ̀ sọ́lá mi ni àbí ó ti tán bẹ́ẹ̀. alhamdulillah ẹnikẹ́ni tó fi pé títí tó fi bẹ̀rẹ̀ sọ́lá títí tó fi sálámà kò so kò sì ṣe nǹkan kan míì nínú tí máa ba àlùwàlá jẹ́ bí kò mọ́wọ́ lọ sábẹ́ rẹ̀ tààrà láì jẹ́ pásọ ń bẹ láàrin ọwọ́ àtàbẹ̀ rẹ̀ kò sì ṣe nǹkan míì náà tí tó máa ba àlùwàlá jẹ́ á sọ pé sọ̀láàtì rẹ̀ lálàáfíà ṣùgbọ́n ní kété tó ti sóyún àlùwàlá yẹn òun ti parí nù ó ti bàjẹ́ tó bá lẹ́mìí pọ́ùn tó fẹ́ ṣe sọ̀láàtì míì bíi kápẹ́yàn fẹ́ ṣe náfìlà lẹ́yìn ọ̀ranyàn ó gbọ́dọ̀ lọ tún àlùwàlá ṣe. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú hadith tó gúnrégé pé inna Allaha la yaqbalu salata ahadikum idha ahdatha hatta yatawadda. Dájúdájú Allah kò ní gba sọ̀láàtì ẹnìkan nínú yín nígbà tó bá só títí tí ó fi ṣe àlùwàlá. Èyí túmọ̀ sí wípé ẹ ṣe àlùwàlá míì lọ́tún láti fi ṣe sọ̀láàtì míì ọ̀tún ṣùgbọ́n ìtẹ́ ti ṣe síwájú òun wà lálàáfíà rẹ̀ ó dúró digbí òmí ìtẹ́ bá fẹ́ ṣe ní ìsìnlẹ̀ ṣàlùwàlá fún náà. Jésù 7726 04 8083293896 plus 2348083293896 ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah ó kàn bí ẹ ti ń pè. Sọ̀rí látàkùn ọjọ́ ni. Ìbéèrè yín. So ìbéèrè yín ni pé ó dàbí pé mo ti gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ pé a lè pa ìlú àtàsí papọ̀ bọ̀ níjọ́ Tuesday òjò wọ̀ kan ní ìjọba fẹ́ kó wọ̀
gbàdọ́ wá di ọwọ́ sàn òjò yẹn sì ń fún náà láti ìdájú ló ti bẹ̀rẹ̀ ó wá pa àwọn ní mọ́símọ́sí wọ́n wá pa asì papọ̀ wọ́n pa zuri papọ̀ mọ́ asì wọ́n á sọ pé àti ògbọ́n ní kò tọ́ra máa pa asì papọ̀ mọ́ sí pé kò tọ́ èrè ọjà ìlànà bí ti ṣe wá níbẹ̀ tó jọba ti ń rọ̀. náà ó ti yé. ìṣàjọ ìní wọn. ó ti yé. gbàdọ́ wá tún di. náà 0808567. alhamdulilayi a ti ṣàlàyé lábẹ́ òfin ṣẹ̀ríya kò síbèrè tẹ́ lè ṣe tó lè mú wa yí ẹ̀sìn padà ẹ̀sìn bẹ́sìn ti ṣe wá náà lẹ̀sìn ọ̀sẹ̀ kù ọba yí ìbéèrè sọ́tún ọba yí sósì ọba àlépo ló ti ṣẹlẹ̀ ọba àpilẹ̀ sábàrúmá ló ti ṣẹlẹ̀ ó ṣe é pé ìbéèrè tó ń béèrè kútúwéńjì ló ti ṣẹlẹ̀ àbí kángára ẹ̀sìn Allah yóò ṣẹ́kù bó ti ṣe wà náà ni nítorí tí eléyìí báyìí kò bùkátà pé ní tẹ bá ti gbọ́ rí kẹ́tún máa tún béèrè nítorí pé àlásìkò tá a fẹ́ fi ṣòfò lẹ́yìn náà ètò tẹ́ rí owó ni wọ́n fi rà owó tí èso owó kékeré nítorí bá mọ̀ pé ó wúlò ní kó béèrè nítorí wọ́n bá ti màmá béèrè má bá sìkò jẹ́ nítorí tí eléyìí báyìí àti ṣàlàyé àtúnṣàlàyé nù dánilẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ wọn kì í pa sọ̀láàtùl jumu'a àpapọ̀ mọ́ sọ̀láàtùl asr tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ní asr lọ́jọ́ yẹn ẹ wà lọ́jọ́ gbẹ̀ndẹ̀l kìyàmà pé lóhùn àjùmọ̀ àlẹ́ ṣe lọ́jọ́ náà ẹ ní asr. jazakumullahu khairan sheikh. wọ́n ní ẹ dákun ṣé ṣẹ̀ríà ẹ̀sìn islam gbà láti bẹ̀wẹ̀ alábàárù tí yọ̀bá ní rẹrù oyún tí wọ́n ń pè ní ṣùgbọ́rẹ́sì. kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà nítorí pé nínú tó sọ obìnrin di ìyá fún ọmọ tó bí òun náà ni pé ẹyin rẹ̀ ńlọ́pàdé papọ̀ pẹ̀lú àtọ̀ ọkọ rẹ̀ tó lu àtàtàrà rẹ̀ dá ọmọ. bákan náà rúurú tó ru oyún àwọn nǹkan méjì yìí wọn bẹ ẹnu Al-Qur'ani tó tọ́ka sí pípọ̀ sọ ìyá di ìyá. Olúwa ní falyanzuril insanu mimma khuliqa min ma'in dafiq yakhruju min bayni as-sulbi wat-tara'ib. Olúwa ní kí ọmọ ènìyàn wo àtàrà kín láti dá adá látara omi tí máa tú jáde omi ya máa jáde láti ìbàràbàràdì àti láti àárín ọyàn méjèèjì. ìbàràbàràdì ọkùnrin làtọ̀ tí wọ́n ti máa ń wá ẹyin obìnrin tó lúwa máa ń tàtàrà rẹ̀ ṣẹ̀dá ọmọ láti àárín ọyàn méjèèjì ló ti máa ń wá torí ẹ̀ tí ó bá wá jẹ́ kóbìnrin yẹn òun ló bá ní ẹyin tolúwa fi ṣẹ̀dá ọmọ ọ̀nà wo ló fẹ́ gbàjẹ́yà rẹ̀. olúwa tí wọ́n sọ pé hamalathu ummuhu kurha wa wada'athu kurha ìyá rẹ̀ lóyún rẹ̀ lábẹ́ ìpọ́njú ó tún bí lábẹ́ ìpọ́njú. so a jẹ́ pé ìyá ló ní ẹyin tá a fi dá ọmọ ìyá ló ru oyún rẹ̀ ìyá náà ló tún bí. nígbà tí ọ̀kan nínú nǹkan yìí tó bá ti gbẹ̀yìn tó jẹ́ pé ọ̀tọ̀ lẹ́ni tó lẹ́yìn ọ̀tọ̀ lẹ́ni tó lóyún ọ̀tọ̀ lẹ́ni tó ru oyún báwo ni èwo lẹ fẹ́ pè ń yànnà àwọn méjèèjì. gbogbo àwọn ìmọ̀ ìwádìí ló débẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ náà ló lè nítumọ̀ nítorí pé ẹ̀yin náà gbé sínú ọpọlọ yín wò ká tó lọ sọ́dọ̀ ṣẹ̀rí àgàn. eléyìí òun ló ní ẹyin tó dọ́mà eléyìí ló ru oyún tẹ́ni tó lẹ́yìn tó bẹ nìkan bá ru oyún tó bá dé tó sọ fẹ́ni tó ru oyún pé bá ń gbọ́ màmí tó ń sọ pé ọmọ wo ni bá gbé fún ọ ọmọ tí mo ru oyún rẹ̀ okó dùn ro làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́tà kí ló mú wọ́tọ̀ lẹ́yìn mọ́ ru oyún rẹ̀ kí ni ẹyin rẹ̀ kí ló ní í ṣe lẹ́gbẹ̀ẹ́ oyún tí mo rù ọmọ pẹ́rù ni ẹrù tó ju ẹrù lọ fóṣù mẹ́sàn-án kó tó di pé mo bì òun wá sọ pé ọba ti ru òfurufú tó bá ru àti ọkùnrin lásán tí ọba sẹ́yìn bẹ́ẹ̀ bó ní ọba doyún torí ẹ gbogbo ẹ ó lè dá wàhálà tí ò nítumọ̀ torí ẹ ìyá lẹni tó lẹ́yìn ìyá lẹni tó ru oyún kò sínú òfin ṣẹ̀ríyà pé ìgbàláyè wà kẹ́nìkan bọ́ ru ẹyin àti àtọ̀ ọkọ rẹ̀ kọ́ bọ́ ru kó doyún kó wọn á jẹ́ kó ní ọ̀bọ̀ bí lọ́mà ẹ gbọ́rọ̀ fà wọn bá a bí lọ́mà bóun náà ṣe bá a bí lọ́mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé wo nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé tá a bá kú iṣẹ́ wa tán àyàfi iṣẹ́ mẹ́ta wọ́n ní sadaqatin jariyah sàrà àtàṣe tó ṣe pé kò tán bákan náà ilmin yuntafa'u bihi
ìmọ̀ tí wọ́n fi ń ṣàǹfààní wa waladin salihin yad'u lahu àtọmọ rere tí ń ṣàdúrà fún. àwọn olùmọ̀ sọ pé tí wọ́n bá ṣe sàárà fún yàn lẹ́yìn kó yàn ní nǹkan tó ṣe pé ìwọ là ń fẹ́ kó o ṣerú rẹ̀ kó o tó kú tí sàárà yẹn tó fi máa jẹ́ pé ládàá rẹ̀ ọ̀tán bí kò kọ́ mọ́ṣáláṣí bí kò gbẹ́ kànga bí kò sáfárá sí ojúdò tó mi ń gbà táwọn èèyàn ò lè dá kọjá àfi pẹ̀lú wàhálà kọjá pé o ti ṣe gbogbo nǹkan kalẹ̀ látọjú ayé rẹ̀ ládàá rẹ̀ ò ní tán lópin ìgbà táwọn èèyàn bá ń ṣàǹfààní ń bẹ̀. wọ́n á ní tó bá kó abá kú ńkọ́ lẹ́yìn ikú wa lẹ́nìkan bá kọ́ mọ́ṣáláṣí pò ń bùn wá ẹnìkan bá gbẹ́ kànga sọ kànga dẹ̀rọ̀ lọ́lọ́kan ọjọ́ kan lóríṣiríṣi ó ló ń bùn wá so wọ́n kọ́lé ọmọ òrukàn rẹ́gẹ́dẹ́ wọn láwọn bùn wá wọ́n ní sáà mọ́ gbalada rẹ̀ náà láéláé àwọn olùmọ̀ sọ pé rárá o ẹ gbalada rẹ̀ lódindi kí ló dé wọ́n nítorí pé ìmọ̀ eléyìí tẹ́ fi mọ̀ àyàn tí àwọn èèyàn ń ṣàǹfààní lórí ẹ̀ tí wọ́n ní ládàá rẹ̀ ó máa bẹ fún yín ẹ̀yin lẹ kọ́yàn ẹ̀yin gangan lẹ kọ́yàn bákan náà ọmọ tí ń ṣàdúrà fún yín tó ṣe pé àdúrà tí máa ń ṣe fún yín ẹ máa gba ládàá lórí rẹ̀ lọ láéláé wọ́n nítorí pé ẹ̀yin lẹ bí i kìí ṣe pé wọ́n bá yín bí i. sọ ní ìsìn irú ẹni tó bọ ọrù oyún tó yẹ pé sòrò gẹ̀ẹ́sì ọbọ ọrù oyún ṣé òun bọ́ bí i ó dàbí pé wọ́n ló bí i. kò jọra wọn. ọbọ bí i ṣé ọyọ lẹ́yìn ni. so bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan yẹn pọ̀ kí sí àwòrán kan lónìí lábẹ́ fọ́ọ̀kì ó láwòrán bíi 9. Allahu Akbar. so ń bẹ́ẹ̀ nù rẹ̀ náà tó kí wọ́n tún gba ẹyin ẹlẹ́yin wọ́n ń bẹ́ẹ̀ nù rẹ̀ tí wọ́n gba àtọ̀ alátọ̀ wọ́n ń bẹ́ẹ̀ nínú rẹ̀ eléyìí tó ṣe wípé tí wọ́n bá ṣe wọ́n sọ wípé bóyá ẹni tí wọ́n yá ní ẹyin yìí báyìí o òun fúnra ara rẹ̀ òun náà lè rù ẹyin tí ẹ ní ọ̀kan ṣiṣẹ́ tàkọ́kọ́ yun ẹyin ẹlẹ́yin àtàtọ̀ ọkọ tiẹ̀ wọ́n lè gbé sínú abániroyún omi wọ́n lè gba ẹyin ẹlẹ́yin pẹ̀lú àtọ̀ ọkọ tiẹ̀ kan á gbé sínú ìyàwó sẹ̀wọ̀n kọ́tọ̀ lẹ́yìn tó lẹ́yìn bẹ́ẹ̀ ni ìwọ fẹ́ ru oyún tó lọ́ máa ṣe jẹ́ tiẹ̀ tí ó fi di pé adúdú abímọ pupa à ń sọ pé ó mú látara àwọn baba ńlá kan ni baba ńlá tiẹ̀ kọ́ torí pọ̀tọ̀ lẹ́ni tó Subhanallah. ọ̀tọ̀ lẹ́ni tó lẹ́yìn eléyìí kódà débi pé nínú nǹkan tí fọ́k tó tún ṣèwádìí láyé sìn wọ́n rí i pé nílùú òyìnbó àti Amẹ́ríkà àwọn ti dá báńkì àtọ̀ọ́lẹ̀ Subhanallah. ẹ wo bí wọ́n ṣe sí ọmọ èèyàn bí ẹranko báńkì àtọ̀ ti wà tó jẹ́ pé wọ́n gba àtọ̀ lára àwọn ọkùnrin wọ́n wá ya àwòrán wọn sára ike tí wọ́n fi àtọ̀ rẹ̀ sí pé àìbá mà ẹ ń fẹ́ bímọ láì jẹ́ pọ́rọ́kùnrin so ó lè wá ra àtọ̀ àmọ́ wo orú ẹni tá a gbàtọ̀ lọ́dọ̀ rẹ̀ sírú ọmọ bẹ́ẹ̀ ló wù ọ́. Subhanallah al-azim. so wọ́n wá lè ra àtọ̀ ọkùnrin tó ṣe pé ó tóbi gbàǹgbà wípé irú ọmọ tí ó tóbi gbàǹgbà báyìí ló ń fẹ́ bí. so wọ́n wá dàpọ̀ mẹ́yìn tiẹ̀ wọ́n padà gbé sínú yóò máa ru oyún àtọ̀ àtẹ̀yìn tiẹ̀ àtọ̀ alátọ̀ tó ṣe pé wọn mà àwòrán rẹ̀ lọ́kàrí lára ké tó bá wà máa ru oyún ẹ̀ tó bá wá bí tó bá wá wojú ọmọ fọ́dún kìíní ọdún kejì kẹta kẹrin karùn-ún kẹfà keje kẹjọ tí ọmọ ti yẹ kó ti máa tóbi kó ti máa jọ ẹni tó ráwòrán rẹ̀ lára ké àtọ̀tọ́rà torí pé ọmọ mísímísí lọ́mọ rí kọjọ ẹni tí yọba gbé ilé àtọ̀ báńkì àtọ̀ yóò gbé lọ kóòtù pé àtọ̀ tí mo tọrọ pé kẹta rú ẹ̀ fún mi kọ́lẹ̀ tà fún mi. Subhanallah. àbí kọ́ sọ pé àtọ̀ èèyàn funfun làwọn gbà kọ́mọ di dúdú gbogbo orú eléyìí ọwọ́ àtúrọ̀ ẹ̀ ó sọ pé gbogbo ẹ̀ léwu Islam ọ̀fẹ́ kápọ́ máa lúpọ̀ wọ́ọ̀dù so báwo wá ni ọmọ lúpọ̀ nígboro ayé wàhálà ńlá ni. Jazakumullahu khairan Sheikh. lẹ́yìn náà àwọn abígbà tá a fẹ́ tako kádàrá náà ni ẹ máa polówó a máa ń fún àwọn kan lọ́mọ bí yóò sì sá àwọn kan lẹ́ni tó ṣe pé wọ́n bímọ lóòótọ́ o àmórísì kan ní ọmọ bí ó lè jẹ́ pọ́kùnrin nìkan ní ọmọ bí ó bá ṣe láyé yìí kó n fẹ́ bí ọkùnrin yóò yà sí rẹ̀ léṣe wọ́n fẹ́ bí obìnrin yóò yà sí ra rẹ̀ léṣe ni wọ́n bẹ náà ẹni tó kó obìnrin lásán ní ọmọ bí gbogbo bá ṣe kó n fẹ́ bí ọkùnrin yóò yà hàn ara rẹ̀ léèmà ni obìnrin náà ni ó sì ń bẹnu ẹni tí ó fún ní akọ àtabo ó sì ń bẹnu ẹni tí máa yà lágàn Allahu Akbar. kò sí ọgbọ́n tó lè dá
tó ló wá bá kọ́ pé òní bímọ láyé kí ló fẹ́ ṣe sí. kò wá túmọ̀ sí pé lórí ibu ni ọ́. nítorí pé àìbímọ kò túmọ̀ sórí ibu tó ló bá ṣe wú ẹlẹ́dàá ló máa ń sọlá. bó lẹ́sìn mọ̀ pé ó ní agbára bó lẹ́sìn mọ̀ pé àṣẹ yóò wù ní. torí pé ọgbádùn lọ́spẹ́tù wọ́n ní nǹkan kan ò sí ọ́ gbogbo ọ̀nà téèyàn gbà láyé yìí péèyàn ò fi lóyún lọ́gbà ó tún ti torí rẹ̀ ó tún bọ́kọ̀ yìí dànù ó tún fẹ́ mi síbẹ̀síbẹ̀ náà wọ́n lọ́kọ náà gbádùn wọ́n náà gbádùn ọ̀dọ́mà. subhanallah yadi. tó olúwa fẹ́ fi hàn pé kò sí tóun ò lè ṣe. torí délé yìí táwa bá sọ pé torí ẹ̀ kíní kan ọ̀nà kan tún wà àwọn sọ̀rọ̀ gẹ̀ẹ́sì kan kíní kankan òfò náà ló tún mú wa. ẹnìkan sọ fún mi ó láwọn ti sọdún 14 òun àtìyàwó òun tó yẹ pé àwọn ò lóyún àtàárọ̀ dalẹ́ rí gbogbo ọ̀nà kò tún ṣe táwọn gbìyànjú kò tún doyún. Allahu Akbar. tí mo bá sì gbọ́ iye owó táwọn ti ná ó ló ti sú òun. La ilaha illallah. so wọ́n sì sọ pé òun gbádùn ìyàwó ni ò gbádùn. òun wá lọ fẹ́ ìyàwó mi nìsí pé bóyá òun lè tàtàrà rẹ̀ bímọ ìyàwó mi náà ò tí ì lóyún. ìyàwó àkọ́kọ́ wá fà kíkọ́rí pé ọjà ń bọ̀ òun ẹlẹ́kọ̀ọ́ ẹgbọ́rọ̀ ẹni tó ṣe sùúrù ọdún 14 fún ọ irú sùúrù wo ni ó tún ṣe. wọ́n sì tún lóhùn gan ni ò tún gbádùn. wọ́n tún lóhùn ní ọ̀gbádùn ọkọ òsì ti torí rẹ̀ fẹ́yàwó mi àfi lẹ́yìn ọdún 14. subhanallah. tó o jẹ́ bó ṣe. jazakumullahu khairan sheikh. 08085677726 08085677726 +234 8083293896. A legacy center of excellence with classic education for modern achievers, from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé, Al-Madina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten, nursery, primary àti secondary. Láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ẹ̀sìn Islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn. Àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú. Al-Madina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Papa Bede area, Ògbómọ̀ṣọ́. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al-Madina Schools at gmail.com or call 0032 850466. Al-Madina Schools, Papa Bede area, Ògbómọ̀ṣọ́, inspiring excellence every day. Wọ́n ní ẹ dákun irúfẹ́ ìgbésẹ̀ wo ẹni àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n ń gbé ìgbésẹ̀ láti ṣe nìkà irú ìgbésẹ̀ wo ni wọ́n lè gbé. Bákan náà ẹ dákun wọ́n ní kẹ́ bá wa ṣàlàyé nípa istikhara. alhamdulillah kò sí ìgbésẹ̀ kankan tí ọkùnrin àti obìnrin tó fẹ́ fẹ́ra wọn tó yẹ kí wọ́n gbé bí kí wọ́n tètè so igi lọ nítorí pé àsìkò tá à ń fẹ́ra yín iná àfẹ́ yóò máa jó gidigidi láàrin yín Ṣẹ̀tán yóò máa ṣe ìbàjẹ́ lọ́ṣọ̀ọ́ fún ìkíní kejì yín nítorí kó má bàa bọ́mọ mi lọ́wọ́ kó má bàa bọ́mọ mi lọ́wọ́. Ìdínú tẹ̀ fi máa rí i pé púpọ̀ nínú àwọn wọn padà fẹ́ra wọn zina ní síwájú nítorí pé wọ́n ti fààyè gba ìgbàkúgbà. Tó bá pọ̀ bá fẹ́ràn ọmọbìnrin lódodo tí wọn náà sì fẹ́ràn ọmọkùnrin lóòótọ́ kò sí ń tọ́ yẹ yín bí kẹ́ tètè so yìí tó lásìkò tí nǹkan níyì náà ló yẹ ká ṣe kí o sá lójú rẹ̀ ó ń wú ọ dára bí egbin ó ń yọ bí ọjọ́ ẹ tètè lọ bá bàbá rẹ̀ ẹ so yìí kó kú ń bẹ̀ kó máa jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ rẹ̀ ó rí pé Ṣẹ̀tánì ò ní rí ọ lò. Ẹnìkan ṣèbéèrè ó ní ìyàwó òun ìgbà tí ó ń kú bí oṣù mélòó táwọn so yìgì lòun ti súnmọ́ táwọn ṣe zina zina yẹn wá doyún ìgbà tí zina yẹn wá doyún ni wọ́n ń bọ̀ ń lọ́kàn jẹ́ so lẹ́yìn tó doyún tán làwọn wá so yìgì
so òun wá fẹ́ mọ kí ni nǹkan tó ń lè ṣe nípa ọ̀rọ̀ ọmọ alákọ̀ọ́kọ́ òun nítorí pé ọmọ alákọ̀ọ́kọ́ yun àwọn ti lóyún rẹ̀ káwọn tó so yìgì kí ni tó yẹ kóun ṣe nípa ọ̀rọ̀ ọmọ alákọ̀ọ́kọ́ àtúntì mọ̀ pé òun ṣe bàbá rẹ̀ àmọ́ àtọ̀hún náà ló dì kí ni tó ń lè ṣe èmi á sọ fún pé ìgbà tí ìwọ sọ wípé ọmọ alákọ̀ọ́kọ́ wọ́n ti ṣòwò àti bí ṣáájú kí wọ́n tó so yìgì ṣùgbọ́n ní oyún rẹ̀ ni wọ́n tún wà tí wọ́n fi so yìgì tí wọ́n mọ̀ pófin ṣẹ̀ríà sọ pé ká tún so yìgì pẹ̀lú oyún náà kò tún dáa kò ní jẹ́ kí yìgì wọn so kìí ṣe béèrè ń pọ̀ ọ̀rọ̀ ọmọ alákọ̀ọ́kọ́ lọ́yẹ kó ṣe tó ti bí ọmọ mi náà olóòtú ti bí gbogbo wọn náà subhanallah ó kó àṣedànù torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀kọ́ kí ó tọ́ yanjú ẹ má máa kó báwọn èèyàn ibi ká kẹ́kọ̀ọ́ ọmọ yanjú náà ní dá wàhálà lẹ̀ ẹ̀yin tí yín owó tẹ́ fẹ́ pa ọlọ́jọ́ ẹ̀yin lójú kò fẹ́ kẹ̀yìn pípé tẹ́ fẹ́ ṣe yìí dà bí ọ̀dà sáti sanwó ni tẹ́ máa sọ fún yín pé àsìkò tẹ́ fẹ́ so igi yìí sí kò ní jẹ́ síso ẹ̀yin wá pé ìjẹ́tọ́ wá ẹ fẹ́ dínà rẹ̀ mọ́ wá ń gbò látò tún rí mi nǹkan ni kéèyàn má níṣẹ́ o kó wá jẹ́ pé àbáwọn so igi nìkan lẹ́yìn fẹ́ máa fi pawó èló wọn ò fún yín gan èló gan ni wọn ò fún yín ẹ má da ìgbésí ayé àwọn èèyàn rú wọn ò mà àwọn ń rò pé yín mà ní tẹ́yìn náà bá sì mà ẹ sì béèrè anabi sallallahu alayhi wa sallam ó ní innama dawa'ul 'ayyi as-su'al àìmọ̀ olóògùn méjì jù béèrè lọ nígbà tẹ́ bá ṣe béèrè wọ́n ṣàlàyé fún yín ẹ wo dídí ìdílé nìsín bọ́rọ̀ rẹ̀ ti ṣe wá dà òun gbà pé talákọ̀ọ́kọ́ tó ń ṣe o ń lò ń ṣàṣìṣe ṣùgbọ́n ọmọ méjì mẹ́ta tó ń ti bí òun wò pé ọmọ ni wọ́n torí pé àwọn so iyì wọn á mọ̀ pé gbà táwọn so igi sí kìí ṣe igi Olúwa Ẹlẹ́dàá ni wa ulatul ahmali ajaluhunna an yada'na hamlahun àwọn aboyún ìgbà tí àwọn jókòó dà kún ó tó tún lọ́kọ míì òun náà ni kí wọ́n bí oyún nù wọn náà lẹ́sìn wá fẹ́ máa so igi nígbà tí ọ̀tọ̀ kẹ̀so òní jẹ́ igi eléyìí tó túmọ̀ sí pé ìwọ náà tó fẹ́ fẹ́yàwó nìsín pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ o torí pé ẹ̀sìn tẹ̀yìn tí ó bá wo tiwájú kọ́ eré sá àsásùbù ní ọ̀sà o nítorí di eléyìí kíyèsára bá ṣètọ́ni ṣe máa mú àwọn èèyàn jù bá ń lọ èyí ìfàtọ̀ wa wọn wá sọ pé òun wòran làwọn kí ni ìsìn ọlẹ́ǹfẹ́ ra yín sọ́nà ó lè pé kọ́ máa wá bọ́ fọ́sọ́ pé bàbá ti dọjọ́ aláàdì o kọ́ máa wálé yín kọ́ á máa bọ́ fọ́sọ́ wọ́n á dáná fún ọ wò kó o fi máa bó ṣe máa náà dá sí ẹ̀kọ́ máa bọ́ tún léṣe àkọ̀yìnsí rẹ̀ ni wọ́n máa kọ sí ọ tó fi máa gbálẹ̀ àbẹ́rẹ́ rí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní ìsàṣetọ́ ni o ti ọgbà orí tiẹ̀ dàrú ni ẹ sọkùnrin ni àbágùtàn bú ọjẹ́ ni díẹ̀díẹ̀ ló bá fi ipò sàbúrú wọ́n yìí sì ṣe kára àwọn ọmọ rọ̀wọ̀ àbámọ̀ ńlá torí di eléyìí ẹ tètè so yìgì a ti fẹ́ ṣe kinní kan a fẹ́ ra kinní kan ẹ máa rà ń gbọ̀ bá yá ẹ̀yin bàbá màmá náà tẹ́yìn bá ti fura mọ̀ pé ọmọ yín wọ́n fẹ́ fẹ́ nìkan lóbìnrin wọ́n fẹ́ fẹ́ nìkan lọ́kùnrin ẹ tètè ràn wọ́n lọ́wọ́ kó ṣeéṣe torí pé nínú ìrànlọ́wọ́ tẹ́yìn ó fi ran ọmọ yín lọ́tẹ̀ gbàládànù ẹ má jẹ́ kó pẹ́ torí pé tí bá ti ń pẹ́ àṣetọ́ ni ó tàn wọ́n jẹ zina ṣẹlẹ̀ so tọ́mọ bá sì fẹ́ ìyàwó lọ́nà tó dáa yóò máa fi mọ iyì rẹ̀ fún láíláí ìyàwó náà fi máa mọ iyì ọkọ fún láíláí torí délé yìí ẹ tètè ràn wọ́n lọ́wọ́ kó tètè so yìgì wọn Olúwa Ẹlẹ́dàá wa kó ràn gbogbo wa lọ́wọ́ al-istikhara wọn náà ní ká tọrọ lọ́dọ̀ Allah kó bá wa ṣẹ̀ṣà eléyìí tó lóore jù nínú nǹkan méjì eléyìí tó ṣe pé ó hàn sí wa pé a fẹ́ ṣe nínú ìsìn lápèjú èèyàn fẹ́ fẹ́yàwó tẹ̀ wí so ó ti wá jẹ́ pé ọmọbìnrin kan wà lẹ́mìí rẹ̀ pé òun ló wù òun fẹ́ tó ń tẹ́nu ẹ̀ kò tí ì kọnu sí tì lọ́ba tún rẹ́ lómi máa wò pé eléyìí sì tún da alágbọ̀n bí ìjọ eléyìí lọ eléyìí sì tún ṣe báyìí yóò wá tọrọ lọ́dọ̀ Allah wípé bá mi ṣẹ̀ṣà yìí tó lóore jù nínú àwọn méjèèjì kì í ṣe pé Olúwa bá mi ṣẹ̀ṣà láàrin kí n fẹ́yàwó àti kí n má fẹ́yàwó eléyìí kò sẹ́ni tí máa ń ṣe istikhara báwọn o bá mi ṣẹ̀ṣà láàrin
kí n ṣiṣẹ́ àbí kí n má ṣiṣẹ́ kò sẹ́ni tí máa ṣe istikhara báwọn o báyà ní ìsìn wọ́n pè ọ́ nílé iṣẹ́ tán tí ń ṣe bisikíìtì wọ́n tún pè ọ́ nílé iṣẹ́ tán tí ń ṣe bátìrì so méjèèjì ní ìsìn yìí báyìí gbogbo ẹ̀ náà ló sì bí owó tọ́jọ́jú ó wá ṣe istikhara ya Rabb èwo ni kí n múnú méjèèjì tó yẹ pé yóò lóore jù fún mi so èyí tí wọ́n ń pè ní istikhara nù àdúrà istikhara anabi ti fi kọ́ wa nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma a rí nínú tírà Hisnul Muslim eléyìí tá a túmọ̀ sí de Yorùbá ó rí ń bẹ́ẹ̀ èyí tá a wá fẹ́ ni pé àdúrà yẹn ò gbọ́dọ̀ ṣe àfi níbi tashahhud lẹ́yìn ìgbà tó bá parí tashahhud kó tó di pọ̀ sálámà gbà náà lọ sàdúà eléyẹn ó súnmọ́ kádùá rẹ̀ kó tètè gbà nígbà tí ọba wá ṣe istikhara èyí ṣe dúdú àbí funfun kan lórí ìtumọ̀ istikhara tó ṣe ni pé kí n lọ kàn rẹ padà balẹ̀ sí èyí tọkàn rẹ bá ń ṣe hílàhílo lórí ẹ̀ ajẹ́pọ̀lù ọ̀fẹ́ kò ṣèyàn èyí tọkàn rẹ balẹ̀ sínú méjèèjì lọ́lọ́ àǹfẹ́ kò mú. Jazakumullahu khairan Sheikh. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n máa fi tó wa létí nípa ìdánilẹ́kọ̀ọ́ alálùbáríkà ní Hudan wa Bushraka tìlú Ògbómọ̀ṣọ́ tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bí idhnillahi ta'ala yóò tún wáyé ní ọ̀la ọjọ́ 19 oṣù Muharram oṣù kìíní 1448 AH Hijra calendar tí ó tún máa ṣe déédéé ọjọ́ 4 oṣù keje 2026 bàkàtàbíyà ní mọ́ṣáláṣí ńlá Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ náà ni yóò sì máa wáyé bí idhnillahi ta'ala àtàbá ń gbọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àtàìgbé ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ ọláòdé ọjọ́ 4 oṣù keje òun náà ni yóò wáyé Allah adẹ̀ ṣe lọ́kan nínú sábàbí dáadáa fún aláyé àti ní ọjọ́ àgbéǹdàlùkìyàmà bí idhnillah. ayakumullah Sheikh lábẹ́ ìbéèrè tí ẹ bá wa dáhùn tán ǹjẹ́ ìgbàláyè rẹ̀ wà lábẹ́ ṣẹ̀ríà ẹ̀sìn Islam kó jẹ́ pé èyí ò tí ọkọ sọ fún obìnrin kan pé òun nífẹ̀ẹ́ sí àti fẹ́ yóò tún sọ fún obìnrin míì náà pé òun nífẹ̀ẹ́ sí àti fẹ́ wọ́n á máa di bíi 3 sí 4. kò sí gbàláyè rẹ̀ yín náà ti mọ̀ pé kò dáa ọ̀ á dá wàhálà alẹ́. wọ́n máa ń sọ pé torí pé ìkan lè dà wọ́n. ànírọ́ lásán òun gan kì í sọ̀dàlẹ̀ ìwà àtijọ́ dàlẹ̀ gangan nù. nígbà tó bá sọ pé mo sọ fẹ́lẹ̀ kí wọ́n má bàa dà mí wọ́n lọ dàlẹ̀ àgbà wọ́n yẹ kó pọkàn rẹ pọ̀ sórí èèyàn kan ni mákìní méjì bọ́ nálẹ̀ kan náà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 +234 8083293896 ẹ lórúkọ yín o. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tó kọ́ yín bá ti ń pè. Ìbéèrè yín pápá àgbàsà. Àmín. Ìmáàmù tó ń ṣe sọ́lá ó wá gbórí sókè kúrò ní rùkú dípò tó yẹ kó sọ pé sami Allahu liman hamida ó wá sọ pé Allahu akbar àwọn táwọn wá jẹ́ máa mú wá pásákèsí pé subhanallah láti jẹ́ kó mọ̀ pé ó ti ṣàṣìṣe so nígbà táwọn wá pásákèsí tán ó tún wáyé tí wá sọ pé sami Allahu liman hamida ìgbà tó wá sálámà kò sàtàn yí pé sí nǹkan kan ò ṣe sọ́lá. alhamdulillah kò sí nǹkan kan tó ṣe sọ́lá tó. naam jazakumullahu khairan Sheikh. Ibi láti máa ṣẹnu ró lónìí bí idhnillahi ta'ala a sì máa pàdé ní ọjọ́ mẹ́jọ ìní lórí ètò tí a pè ní Al-Fiqh fil Islam Al-Madina Center